tẹ́ bá sì ní ọkọ mi ṣe mí má fi wẹ̀ má dé fi forí mi ní bá a ṣe ń sọ̀rọ̀ mo ti mọ̀ pé mo ṣìrìn bá a ṣe ń sọ̀rọ̀ mo ti mọ̀ pé nǹkan kan ti ń ṣe mí bá a ṣe ń sọ̀rọ̀ mo ti mọ̀ wípé bẹ́ẹ̀ mi ò bá lọ sí i mo mọ̀ pé díẹ̀ náà ni ó kù. Ní ara ògiri fọ́tò kọ́pà kan wà bẹ́ẹ̀ bàbá yìí jẹ́ pé mi pé ọmọ àwọn ni pé àwọn òde lè gbàdúrà kọ́mọ àwọn kí ọkùnrin kan lò ó àwọn ò lò ẹ́ àmọ́ a fẹ́ kí ògo yín máa ṣiṣẹ́ papọ̀ ni nígbà tá à ń sọ yìí ẹrù ọmọ ni mò ń tà ẹ̀gbọ́n mi ló dá mi lókòwò ẹ̀gbọ́n mi ò sí Nàìjíríà tó dá mi lókòwò àǹtí mi míì ló wá kí wa yẹn tí wọ́n gbọ́mọ dání tí mo ní mo fi ń bọ̀ pé màtọkọ mi fẹ́ jáde ọkọ mi ò dá mi lókòwò àbọ̀ àǹtí mi ló dá mi lókòwò gbọ́tà wọ́n ṣà fún mi lọ́ṣẹ mo fi forí mi sínú gbá ọkọ mi náà fọ́ tiẹ̀ arákùnrin yẹn ó wá gbà nígbà tó gbà ó gbẹ lọ ó gbọ́ ká ìpè ẹ́ wọ́n gbé kéde kan wá bí àṣejẹ ni orí bí ọ́ní màmá fi spoon máa fi kó omi yẹn pẹ̀lú nǹkan tí mò ń jẹ bí mo ṣe ń jẹ ní kí náà hàn lé ẹyẹ yìí wọ́n ní mo gbọ́dọ̀ jẹ mo wá jẹ mo sọ pé ẹ̀rùn yìí wọ́n ń gbé sí ẹran yẹn dẹ̀ àbò yìí mo ló yóò lè wọ́n ní mo àṣì jẹ náà nìyẹn gbé bó ṣe máa lè náà nìyẹn má jẹ bá ti mo jẹ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yóò rọ máa gbé mi gbà tó yá ẹni tó wà ní ìsásùn tí mò ń jẹ àti ṣeun kò kọjá méje o àmọ́ ìjẹ méje yẹn tán rí ní ìjẹ méje yẹn tán níbẹ̀ mo jẹ kíní mo jẹ kejì ẹlẹ́ẹ̀kẹta mo jẹ lówó tí mo ní eyín ro mí wọ́n ní mo lè filẹ̀ wọ́n bá gbé lọ. Àwọn sọ pé lọ́ọ̀rì mọ́lẹ̀ ní o bọ́kọ̀ mi bá ti ń jẹ tí wọ́n abílẹ̀ rẹ̀ pé báwo ló ṣe rí a ló dẹ̀ àwọn níbi ó ṣe dẹ̀ nìyẹn ọkọ̀ méjì ògbò ẹ̀tàn ayé ẹmọ́jì ó lè mọ́ mi o dídẹ̀ báyìí ní tẹran ẹ̀dẹ̀ ẹjọ́ dẹ̀ mí gbẹ̀sẹ̀ kó dẹ̀ mí sówó kó dẹ̀ mí sọmọ kó dẹ̀ mí sáìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ ayé má pàkádà ara èmi àtọmọ àtọkọ ti dà sáìdá láṣẹ Èdùmàrè kí má ṣìrìn kí má ṣìfẹ́ kọ́kọ́ mi mọ́ sìrìn káwọn ọmọ mi mọ́ sìrìn kán mọ́ sífẹ́ láṣẹ Èdùmàrè ọkọ mi á ní ó dẹ̀ wọ́n ní bí ó ṣe dẹ̀ náà ọkọ mi ó jẹ́ tó yóò là ìsásùn gbé fún wọn gbé lọ bí mo ṣe fẹ́ jẹ kí ní ẹ̀mù tí mo pé mo ti ṣe rìn bójú jẹ́ mi ń gbọdọ̀ má jẹ́ màmá yẹn bá ti sọ̀rọ̀ báyìí á tún kẹ́kẹ́ ni á ní òun ò fọ́ọ̀sì mi o àbí sí òun fọ́ọ̀sì mi tí ò bá tẹ́ mi lọ́rùn lè sọ ọ́ gbọdọ̀ tẹ́ mi lọ́rùn wọ́n bá gbé omi lé lọ́wọ́ wọ́n bá ní ẹ ṣe pàtí ọmọ yóò ṣe birthday o wọ́n bá ní ọmọ wọn ti ṣe birthday ní ìpínlẹ̀ kan ẹ wà pàtí ṣe o bóyá birthday tiẹ̀ lẹ́wà láàrin ọjọ́ méje sẹ́ni ẹ wà pàtí ṣe ẹ ṣe pàtí tẹ́ pèrò gidi gan ẹ ṣe pàtí tẹ́ pèrò gidi gan tẹ́ bá wá dáná tán ẹ gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ o ẹ gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀
ẹ̀yin méjèèjì ò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Bàbá mi ti gbọ́. Bá ní pàtí wo la fẹ́ ṣe? Ó ní kí n má worry, oníwàdé ṣe birthday. Mo ní gbogbo family mi mọ̀ gbà tí mo ṣe birthday. Oníṣẹ́ fẹ́ family ẹ̀ síbi pàtí mi. Mo ní àǹtí mi tó wà níbẹ̀ ńkọ́. Ó ní kí n má worry tàǹtí mi. Mo ti gbọ́. Ọkọ mi bá ní òun fẹ́ celebrate birthday fún ìyàwó òun. Ọba bẹ̀rẹ̀ sí ní dáná oúnjẹ. Ẹ̀rù ń bà mí àti gbómi jáde. Ibo mo fẹ́ domi sí? Báwo mo fẹ́ domi sí? Nígbà tó ń gbé jollof rice kan lẹ́nu, àwọn èèyàn wà níbẹ̀. Báwo mo ṣe fẹ́ dà sí? Ọkọ mi ní ṣó ti dà sí? Mo ní mi ti dà sí. Ìmọ̀ bí mo ṣe fẹ́ dà sí. Àwọn èèyàn wà níbẹ̀. Ó ní ọbẹ̀ tó wà ní kúlà ńkọ́. Mo ní wọ́n ti gbé wọlé. Àwọn èèyàn wà níbẹ̀. Ló bá ní pé kí ló bá ní omi ẹ̀ bá ní kí gbé wá. Nígbà tó gbé wá, ló bá lọ síbi ebi ọbẹ̀ tó dà sí ní kúlà. Wọ́n ti dín bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ló bá dà sí. Ọbẹ̀ yìí máa bàjẹ́. Ó ní kí ní kó tún gbé kaná. Pé ọbẹ̀ yìí ò tí ì gbẹ. Àbá dà sí. Rice tó gbé kaná, ìyẹn kù díẹ̀. Nígbà tó ní ó ní màá lọ sí di rice yẹn, màá ṣe gbé yòòdù kíní kan, màá dà sí. Màá lọ síbi kíní kan, màá dán pé yóò dùn, màá dà sí. Mo ní òkè mo ti gbọ́. Mo máa ṣe bẹ́ẹ̀. Àǹtí ṣé mo bá ṣe bẹ́ẹ̀. Nígbà tí mo dà sí. Màá lọ síbi rice ẹ̀ ṣẹ́. Rice lásàwọ̀ o. Maggi gan tó nǹkan bẹ́ẹ̀. Kò bá maggi bá tún omi yẹn, bá ṣà mú omi yẹn sí. Omi yẹn bá wọ́n sí. Ó ti pé bí ọjọ́ mẹ́rin. Omi yẹn tí ó ń rùn burúkú. Mo sáré mú rice yẹn, mo sáré rù sórí ẹ̀. Aṣọ mi ìwẹ̀ tí mo wẹ̀ ni. Ẹ bá ní pé ṣé mo ti taste sí ọ̀rẹ́ wọn tí wọ́n á padà ṣe tọ́nà ọ̀run. Wọ́n bá gbé fún mi pé ṣé mo kí n taste pé ṣé maggi dùn. Ó bá bù kékeré mi náà taste ẹ̀. Nígbà tí má bá rántí, bá dà sílẹ̀, bá ní ẹ̀wọ̀ yìí náà taste ẹ̀. Ẹni mo ti mọ nǹkan ní ìsẹ̀nu mi ṣe kíní kan. Bá kú mi. Ọbẹ̀ tá gbé sí kíní. Bá ní kí ẹnìkan lọ wo ọbẹ̀ yẹn o. Ó dà pé ọbẹ̀ yẹn ó ti ṣe kíní o. Ló bá ní kí lọ́bẹ̀ yẹn ṣe? Mo ní kọ́lé tó ń bọ́ kọ́ tó bẹ̀ yẹn gbé kaná o. Pé kọ́ tó ọbẹ̀ yẹn gbé kaná. Bá ní òkè. Àǹtí ṣé wọ́n ṣe ṣe pàtí yẹn nìyẹn. Mo jẹ kankan bẹ́ẹ̀. Gálà àti mìíràn mo lọ jẹ. Ìgbà tí ṣe tán fọ gbogbo abọ́ tán, òróró tí ó ń lò kù, dáṣì wọn everything. Mo fọ gbogbo ẹ̀, mo ṣe everything. Ní báwọn ṣe gbé ọ̀hún ṣe nìyẹn. Nígbà tó máa pé 41 days. Àǹtí ṣé ṣó ìbá wọlé fọ́kọ òun. Ṣó ìbá wọlé fọ́kọ òun lọ́tùn lósì. Níwájú lẹ́yìn lọ́tùn lósì. Ṣó ìbá wọlé fọ́kọ òun. Mo bá ní ó wọlé fọ́kọ ní pé ó wọlé fún ọkọ òun lọ́tùn lósì. Ṣùgbọ́n tó ṣe òun oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, nígbà tó gbóṣù kẹfà. Ọkọ òun bá tún fún mi pé ọkọ bá fún òun lówó pé kóun fi kún owó business wọn tó pé bí àbí 5 months. Ọkọ bá fún òun lówó kóun gbà kóun fi sí business òun. Ẹ ṣé o. Ọlọ́run á máa bùkún yín o. Kíní kan onípò bá lọ mú owó yẹn. Òun bá rajà sí ṣọ́ọ̀bù òun wá tó fowó kún. Òun wá ra gbogbo àwọn latest àwọn everything. Òun bá rà sí ṣọ́ọ̀bù. Nígbà tó kọ̀ òun ti fún òun lówó kóun fi rà. Òun bá rà sí ṣọ́ọ̀bù. Nígbà tó ń rà sí ṣọ́ọ̀bù. Ó wá pé 6 months. Ọkọ òun bá pè pé àwọn sì ń lọ sí ibi táwọn lọ ń jọ yẹn o ní ọ̀túnla o. Ní pé so orúkọ tá a ṣe ń jọ yẹn a máa tún lọ ṣe ní eléyìí o. Mo bá ní òkè òun ti gbọ́. Nígbà táwọn débẹ̀ ìgbà tí ò ṣe tára tí ò ṣe kan tó ṣe òun táwọn débẹ̀ wá tó fóun lọ́ṣẹ̀ òun fi fọ orí òun. Ọkọ náà fọ orí. Ìgbà tó ṣe tán òun lọ wẹ̀. Ìgbà tó ń wẹ̀ sùn ìgbà sí àyẹn wọ́n dà wọ́n ní jáde yẹn náà ọkọ òun gbé nǹkan lọ fún ọkọ òun ti ra mọ́tò òun táìmù tó sọ yìí ṣọ́ọ̀bù òun gbọ́ kíní kan gbáko àwọn kan gbọ́ ti ra lẹ̀ tí àwọn ti bá lé àwọn lọ. Nígbà tó yẹ àná bá tẹ ìjẹ́ àwọn agbéra ń tò wọ́n ní òkè. Ọba tó gbé kíní fóun wọ́n bá béèrè pé ṣó lé ní àbí ó dẹ̀. Òun bá sọ pé bá ní pé báwo ló ṣe lẹ́nu lérè kí ni ìle gan? Ó le gidi gan, ó le gan. Ó ní tipátipá ló ń fi jẹ méjì òun ò jẹ tó mẹ́ta tíjọ́ yẹn. Ó le gan.
Kí ni ilé?